Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ èyí tí ò kí ń ṣe òtítọ́. Mo fẹ́ kẹ́ bá mi like, comment, share. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Ó ga ojú rí tó ojú rí tó èmi àti Ọlọ́run jẹ́ ká bọ́ sọ́wọ́ ajínigbé. Ní bọ́ sọ́wọ́ ajínigbé, ní bọ́ sọ́wọ́ ajínipa, ní bọ́ sọ́wọ́ ajínigbowó. Tíṣà lára àwọn tíṣà tí wọ́n jí gbé ní aworo àbí eworo àbí ehoro ẹ̀síẹ̀lẹ̀, ó sọ ọ̀rọ̀ ẹnu gùn tápá. Gbogbo àwọn tí wọ́n ń sọ wípé géèmù ni wọ́n play ẹ̀ ní ẹ tó bá ti ń follow Yorùbá Wuyì. Mo sọ̀rọ̀ kan gbà tí mo treat kéèsì woman tó sọ pé ta ló rí géèmù tó wà lára kinní òun smell kinní kan. Mo sọ àwọn ọ̀rọ̀ kan bẹ̀. People are saying àwọn ọmọ yẹn wọ́n ní tì wọ́n jẹ bisikíìtì. People are not seeing the trauma. Mo ní àwọn ọmọ yẹn ìmí tí ò máa tọ́ lé, mo lápadà máa tọ́ lé nínú wọn. Mo lára àwọn ọmọ yẹn fẹ́yìn tẹ́ bá ń wò mí kí làwọn kọ̀ọ̀kan tí mo sọ tẹ́ bá ń pè lóòótọ́ Yorùbá Wuyì fan ní. Many of them máa rí èèyàn tó ń bọ̀ báyìí wọ́n dẹ̀ máa sá lọ. Mo ṣe ń display àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ ni pé wọ́n kó ọjà sórí àtẹ. Èmi ò rò bóyá yẹn ló kù for now. Àwọn ọmọ yẹn wọ́n ní láti kó wọn síbì kan for now. Wọ́n ní the therapist tó máa bá wọn tó máa ṣe therapy fún wọn. Bẹ́ẹ̀ tó wọ́n kàn ń display wọn káàkiri bẹ́ẹ̀ ni pé wọ́n ń kó ọjà sórí àtẹ. To the extent pé ẹ̀yin tẹ́ ẹ ṣe show, ẹ̀yin tẹ́ ẹ lọ interview àwọn people yìí, ẹ rántí pé àwọn agbésùmọ̀mí yìí náà wọ́n wà online. Ẹ má ẹ̀ka torí owó àwọn questions kan ẹ̀ ń béèrè tó jẹ́ wípé ó lè fún àwọn agbésùmọ̀mí ní clue láti counter ìjọba Tinubu tó bá tún fẹ́ lọ rescue àwọn míì. Lóòótọ́ èmi ò gbàdúrà kí mi ìṣẹ̀lẹ̀ o, mi ìgbàdúrà kan jí àwọn èèyàn mi ìgbé o, ṣùgbọ́n nítorí viewers, nítorí traffic, nítorí owó, in the name of content, in the name of èmi náà ẹ̀ ń béèrè àwọn questions kan tó yẹ kẹ́ máa béèrè. Àwọn tí wọ́n dẹ̀ kó yìí wọ́n sì wà in trauma, wọ́n sì wà traumatized. Wọ́n máa sọ àwọn nǹkan tí ò yẹ kí wọ́n sọ. Àwọn question tẹ́ ń béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé yìí, ẹ ti ń go deeper jù. Ẹ ń go deeper, ẹ ti ń tọwọ́ bọ ìfun, ẹ ń tún fún bádọ̀jì máa ń pa owó yẹn, ẹ ń go deeper jù. Ẹ jọ̀ọ́ ẹ já ṣe díẹ̀díẹ̀. Bọ́mbọ̀. Kí ló dé? Ẹ má jẹ́ awúkọ lórí iṣẹ́ o. Ẹ má sọ pé máa ya níbù tó bá lọ ya lóru nǹkan. Ẹni tí o bá wù mí mo kí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ fún dédé àsìkò yìí. According to the time tí show mi tó bá bá yín mọ̀ pé lẹ̀ ti ṣú. Wọ́n bẹ́yìn tẹ́ bá wọlé tẹ̀ ń kí mi, èmi náà kí ìyá mi Stella àwọn kan tí ń lóde àká tó bẹ̀rẹ̀ iṣu. Adéníran Isiaq Owólabí gbogbo ẹ̀yin tẹ̀ ń kí mi. Wọ́n bá wa tá bá wà lórí show yẹn ẹ ká máa kọ kọ́mẹ̀ntì. Bí mo bá ń kọ kọ́mẹ̀ntì yẹn bá ń pọ̀ bóyá kẹ́ máa kí mi náà ni àbí kẹ́ máa bá mi dá sí nǹkan tí mo bá ń sọ. The more tí àwọn èèyàn tó máa ráyè wọlé tó máa fáwọn èèyàn ní notification. Ẹ bá ti wọlé lórí ètò wa ẹ bá wa like show yìí. Mo máa sáré show àwọn fídíò oríṣiríṣi kan pápápá because ilẹ̀ ti ṣú. So àwọn tí máa show pápápá yẹn àwọn kọ̀ọ̀kan tó bá ti wọlé mo máa lò yá mi mo náírà àti mo kì í mo tún gbẹ́ tẹ̀ ń kí mi ẹ ṣeun. These people are going too far. Ẹ̀yin tẹ̀ ń béèrè question lọ́wọ́ àwọn people yìí. Yorùbá Wuyì ló kọ̀ mí. Yorùbá Wuyì ni mò ń jẹ́. Ìjẹ́ mọ̀ wípé tíṣà kan lára àwọn tí wọ́n jí gbé yẹn. But wọ́n sọ pé wọ́n tán ní àwọn pípù yìí pé wọ́n fi play game ni. Tíṣà kan sọ̀rọ̀. Ó ní kódà handcuff tó wà lọ́wọ́ ó lóun ní last person tí wọ́n release. Màá play video ẹ̀ fún yín o. Ó lóun ní last person tí wọ́n release. Ó nígbà orí fẹ́ takò. Ó ní handcuff tó wà lọ́wọ́ òun.
ó ní wọ́n sọ pé òun ò lè gbé lọ why tó lè fi release àwọn ni wípé tó padà detect pé àwọn ìjọba Nàìjíríà ti lọ kó àwọn family àwọn agbésùnmọ̀mí yẹn ló fi release àwọn ó láwọn ganan júwe ọ̀nà tó ní káwọn máa lọ everybody yada everybody ń sá lọ ó ní kì í ṣe pé Nàìjíríà sójà wá bá wọn níbẹ̀ wá kó àwọn ó láwọn rìn ní over 1 hour 30 minutes káwọn tó lọ pàdé àwọn Nàìjíríà soldiers ó sọ̀rọ̀ ó pọ̀ tó tú àwọn kalẹ̀ ọ̀nà ní wọ́n bí àǹkọ̀ fọwọ́ ti ẹ̀dà ó ní wọ́n bá ránkọ̀fù tú ọlọ́mọ ẹ̀kọ́ orí takò wá ó ní wọ́n tú àǹkọ̀fù lọ́wọ́ òun ó ní wọn ò rí àǹkọ̀fù tú o ìyá mi ní oníbì kan wọ́n yẹ sọ wípé kò lè gbé àǹkọ̀fù yìí lọ o àwọn náà mọ tó wà lára àǹkọ̀fù yẹn wọ́n wá ní kó lọ bẹ ọwọ́ òun in the name of pé wọ́n fẹ́ yọ àǹkọ̀fù tí wọn ó ní kó lọ bẹ ọwọ́ òun dànù bẹ́ẹ̀ tó pé Nigeria army wọ́n ti fi hàn wọ́n pé àwọn ti gbé àwọn family tí yín náà o ẹnu ẹ̀ ló ti dùn I will play it for you guys wọ́n ti fi hàn wọ́n pé àwọn ti gbé àwọn family tí yín náà o ó ní bẹ́ẹ̀ nìkan ni wọ́n ti wá sọ pé ẹ má gé lọ́wọ́ o because àwọn náà mọ̀ bẹ́ẹ̀ tẹ́ bá gé lọ́wọ́ nísìn bí wọ́n máa gé ọwọ́ àwọn family tí wọ́n náà tó wà nílé àwọn kan lè ní stage ni Yorùbá Wuyì ló kọ mí ní July 17 2026 ọjọ́ 17 oṣù keje ọdún 2026 gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi kí yín ẹ káàbọ̀ ẹ ṣe wẹ́ẹ̀dùn Yorùbá Wuyì Yorùbá Wuyì báwo ni weekend lọ́dọ̀ tí èmi àti yóò ní bọ́ sọ́wọ́ ajínigbé o ní bọ́ sọ́wọ́ ajínipa ní bọ́ sọ́wọ́ ajínigbó ẹgbẹ́ tí rẹ̀ máa kàn tó máa kàn wá Ọlọ́run ní fa burú kàn wọ́n gbẹ́tà burú tó máa wá kàn tó máa kàn wá Ọlọ́run tó wá ní fa burú kàn wọ́n àwa náà Ọlọ́run ní fa burú kàn wá wọ́n nítorí wa gbégbá bára o wọ́n nítorí wa torí kò sí bí yẹn ṣe lè lówó tó tí àgbákò tó bá ju owó yẹn lọ tó bá ju bank account ẹ lọ àbí wàá pinnu wá ń pè account balance ẹ lọ tó bá ba èyí olówó ẹ tó ní 20 million lákàntì amagara pé lówó lòun tó bá jí gbé tó ní gọ́nà bí 50 million bọ́lá tó fẹ́ 30 million tó kù tọ̀ Ọlọ́run máa ṣọ́ wa o ká máa ó ti di pé ká dúpẹ́ ní sẹ́ńtì kan bá gbogbo ipò tó ká kú bá wà tó bá ti ń jẹun nù yàrá ẹ̀ máa dúpẹ́ ni o mo fẹ́ sáré play ọmọ òdì tí mo kọ́kọ́ fẹ́ play fún yín ká tó wá lọ sí ọ̀dọ̀ àwọn pípò yẹn. Ọlọ́run kó bá wa ṣẹ́gun wọn o. Màmá ilé ìṣòro ẹ̀yìn kọ́ ló kàn. Mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ fún yín nígbà tí mo ń treat kéèsì ó mà tí mo ṣe pé ìdílé wa. Mo ṣe rí tá ẹyọ ọlọ́ọ̀kan ló ti tún so mọ́ wa. Wọ́n dà wọ́n láàmú ìròyìn ní rò fún wa láti. Ẹ̀yin èèyàn mi ẹjọ́ mi mọ̀ bóyá ẹ̀ ń gbọ́ kíní ṣó fọ́ìsì yẹn because fọ́ìsì yẹn ò lọ sókè dáadáa nítorí ìkọlù ẹ̀ kò ìkọlù ẹ̀ dáadáa mi ò bóyá ẹ̀ ń gbọ́ fọ́ìsì ìyá yẹn ara àwọn ọmọ tí wọ́n jí gbé nì ó wà ní ọ̀dọ̀ ìyá ẹ̀ ó rí pé èèyàn ń bọ̀ lọ́ọ̀kan ẹ wo ọmọ kékeré yìí wọ́n ló gbé eré wọ́n lè mú ni wọ́n lè mú tó bá dẹ̀ ṣe báyìí lójú ayé báwo ló ṣe máa ṣe. You can come on YouTube, please. If you're on TikTok, please come on YouTube. TikTok yẹn àmọ́ tí wọ́n ṣe sí. Yorùbá Wuyì náà ni mo ń jẹ́ ó kọ́tẹ́ fi ń wò mí lórí TikTok náà ni wàá fi wò mí lórí YouTube. Tí ọmọ kékeré bá lè rí àlejò tó bá gbé eré tó bá ń sá lọ, ẹjọ́ tó bá sùn lóru, àwọn ìwà wo ló máa wù? Ẹ yẹ kí n tún bẹ̀rẹ̀ fún yín. Torí àwọn tó bá fẹ́ wá sórí YouTube ká ṣe lóde yín díẹ̀. Ẹ wo ọmọ kékeré yìí, àwọn àlejò tó wá bá wọn nílùú yẹn lórí ló bẹ̀ sí máa sá lọ. Kí tó ti pé mo play video mo ti gbàgbé ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń fún àwọn tí wọ́n tíṣà Mrs. Aremu àbí Alamu lórúkọ wọn. Wọ́n ní Davido ti fún wọn nílé àwọn èèyàn ti ń fún wọn ní káà oríṣiríṣi. Mi ò wá láti wá tako Mrs. Alamu o ṣùgbọ́n ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ọba Davido àti gbogbo ẹ̀ tẹ́ ń fún àwọn Mrs. Alamu ní nǹkan mo appreciate yín o mo kí yín mo lù yín lọ́gọ̀ ẹnu ẹ ṣé gan ni ṣùgbọ́n mo fọlọ́run ọba bẹ̀ yín àwọn tíṣà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pa ẹ bá wa check on àwọn ìyàwó wọn náà
àbí Mrs. Alamu tẹ̀ ń fún nìkan mi fẹ́ sọ because ẹni tó bá tọwọ́ bá pò tó bá fúnyàn lówó àbó fúnyàn ní nǹkan owó nǹkan ńlá ló ṣe àwọn tíṣà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pa ọkọ wọn àbí tí wọ́n pa àwọn ìyàwó wọn kọ́ àwọn ọmọ wọn kọ́ ẹ bá wa rántí Mr. Michael Oyedokun ẹ bá wa rántí tíṣà tí wọ́n pa nígbà tí wọ́n wọ inú skul yẹn gbàrà ẹ bá wa rántí tíṣà kẹta Dikin Ọlálẹyẹ ẹ bá wa rántí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ bá wa ṣe ohun tó dáa fún ìyàwó àti àwọn ọmọ wọn kódà tágbára bá wà ẹ bá wa extend ẹ lórí àwọn military tí wọ́n fara káṣá lórí àwọn àmọ̀tẹ́kùn tó kú dé orí àwọn ọlọ́pàá tó kú ẹ bá wa rántí ìdílé wọn yes Mrs. Alamu might be lucky kó máa fún wọn ní nǹkan mi against ẹ but ẹ jọ torí tó lọ́wọ́n ọba kó má bàa mú ìkùnsínú dání ènìyàn ẹlẹ́ran ara ní gbogbo wa o before you know it ẹ̀rùn ara lè yá àwọn tó kù tí wọ́n pa ọkọ wọn ẹ̀rùn ara lè yá wọn lò wọ́n lè gbà pọ́ Ọlọ́run ló mú wá kíníkan bẹ́ẹ̀ kò sí ẹni tínú ẹ̀ máa dùn remember we are Nigerians ni wá tí wọ́n bá mú náà lọ ládùúgbò yín the first thing tó máa ṣe ni pé wàá yọjú lójú window wọ́n yín náà ti wá náà mú lọ ni wọ́n ò mú náà kíní kan lọ ẹ̀ràn tí pé a máa ń ṣe bẹ́ẹ̀ o tó bá yọjú lójú window tó pé wèrè làwọn pípù yìí o gbogbo náà lọ́ mú lọ ṣá gbogbo náà tó mú lọ yẹn kì í ṣe pé inú ẹ̀ dùn o àbí inú ẹ̀ ò dùn sí o but ó rí pé normal thing ni ó yẹ kí wọ́n mú gbogbo náà lọ ni tó bá mú náà street yín lọ tó mú náà street kejì lọ you know how you always feel tó bá wá rí bẹ́ẹ̀ ẹ bá wa rántí àwọn tó kù náà ìjọba àwọn ọmọ kéékèèké yìí ẹ bá wa rántí wọn ẹ bá wa ṣe ohun tó dáa fún wọn kò sí owó tẹ́lẹ̀ fún àwọn opó yẹn tó lè ká ọkọ wọn àdágbé àdáfà àdásùn àdájẹ àdámu ó ti bẹ̀rẹ̀ nínú ayé wọn bẹ́ẹ̀ ṣe wá rántí Mrs. Alamu the vice proprietor àbí kí lórúkọ vice principal tẹ́ ń fún wọn ní nǹkan wọ́n ti fún wọn ní tẹ́wàá ba ilé tí wọ́n fún wọn wọ́n ti fún wọn nílé wọ́n ti fún wọn ní mọ́tò yes inú mi dùn sí ṣùgbọ́n ẹ má fàárẹ̀ apá kan kẹ́ ẹ dápá kan sí o ẹ má fa orí apá kan kẹ́ ẹ dápá kan sí kódà káwọn èèyàn má máa rò wípé bóyá géèmù ni pẹ̀lú Mrs. Alamu àti àwọn àti bóyá àti whoever because wọ́n padà ró débẹ̀ o ẹ bá wa compensate gbogbo àwọn ìyàwó olóògbé now back to the matter ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ yìí tí mo sọ fún yín wípé mo tó máa ṣe wọ́n Nàìjíríà tó yẹ ká rán àràn let's see this. Bó ṣe rí tá ẹyọ ọlọ́ọ̀kan ló ti tún so náà wá. Wọ́n dà wọ́n láàmú ìròyìn ní rò fún wa láti. Ó ní kó bá ti gbé ìyàpọ̀ wọ́n mọ̀ nà wọ́n ní. Wọ́n bá ti rántí wa wọ́n sọ̀rọ̀ tó ń bá ń ṣe báyìí. Ó tẹ̀ ń sọ̀rọ̀ dáadáa ní kílé kí wọ́n fún yín jẹ́ bíbẹ̀. Ó láwọn ọmọ mu gàrí pẹ̀lú síbí kò ní sí ṣúgà. Kí lorúkọ ẹ̀? Táyé. Táíwò Kẹ́hìndé nǹkan. Ó ti lọ aṣọ lọ́jà. Sorry. Ọ̀lẹ́ my boy. Girl. Obìnrin ni. Má ṣe bá fún ìyá sọ pé ní àpò fún wa rẹ̀ yẹn. Ó ti sọyẹ sínú inú igbó. Má bẹ̀rù Òṣogbo. Má bẹ̀rù Òṣogbo. Kò sí wàhálà. Nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ fẹ́. Burúkú ò ní ṣẹlẹ̀ o. mo gbọ́ wípé Ilé kan sí ni torí mi ò. pé obìnrin ni ṣùgbọ́n aṣọ ọkùnrin náà wọ̀ fún wọn. For many people saying wọ́n ti ní ìtìjú wọ́n ti ṣe kinní kan in fact I don't know ìyá ẹ sọ̀rọ̀. kọ́lọ̀ nǹkan bá wa ṣẹ́gun wọn. Mo tún fẹ́ bí ilé kan sí ni torí mi ò rí ká lórí fóònù ṣé pé ẹ sọ fún màmá ọmọ yìí nígbà. ẹ sọ fún wa alẹ́ àná yìí ńlọ́sẹ̀sẹ̀ ṣe fídíò kọ̀ tó ń pè mí wípé àmọ́ mọ́ òun ọ mọ̀ pé wọ́n kó ọmọ ṣùgbọ́n kọ́ mọ̀ pọ́ mọ́ òun bẹ́ẹ̀ torí tó bá ṣe pọ́ mọ̀ ni yóò ti débi ṣùgbọ́n àwọn ò sọ fún un mo ní ẹ sáà mọ̀ sọ fún un ẹ jẹ́ máa bọ́lọ̀ mi àtọ́ ọlọ́run kájọ máa jìjà ń káàdì
èmi ò sì rí ogun èèyàn kan tó borí tọlọ́run Ọlọ́run sì ṣe fún mi ní ìyanu. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa. Mo sáré play fídíò ìyá yìí. Gbogbo owó tó bá ní ìyá láyé. Mi mọ̀ kan tí fídíò yìí kọ yín, bẹ̀tẹ̀ tó kọ́ èmi. Gbogbo owó tó bá tì ní ìyá láyé, make sure pé ìyá ẹ̀ ó tọ́jú ẹ̀. Ìyá are special being. Tí wọ́n máa go through hell. Tí wọ́n máa pretend bí ẹni pé everything normal. When I saw this video, mo tún sun ẹkún nípa ìyá mi. Àwọn ìyá wọ́n máa go through tí nǹkan mi bá wà lẹ́yìn hell. Wọ́n máa fòrò, wọ́n máa dààmú. Wọ́n dẹ̀ máa pretend bí ẹni pé everything normal. Grandma ni o. Bàtọ́ kọ́ ọmọ lọ sí ẹ̀sì, tọ́kọ́ ọmọ lẹ́sì ẹlẹ̀. Ìyá ò sọ fún ìyá àbèjì because Kẹ́hìndé ti kú, bí Kẹ́hìndé ló kú àbí Táyé. Ìkejì lélẹ́yìí. Ìyá ò lè sọ fún pé ìkọ́kúnnú àwọn ọmọ wọn ti gbé kan lọ sínú igbó. Wọ́n ní ìyá ẹ̀ mọ̀ pé wọ́n já àwọn èèyàn gbé. Ìyá keep on pretending. May Elédùmarè bless our mothers. Òrìṣà bí ìyá ò sí. Ìyá ni wúrà iyebíye tí ò ṣe fowó rà. Bó tó bá ní ìyá láyé, tọ́jú ìyá ẹ̀ o. Now, let's quickly go to bí bàbá yìí ṣe sọ ọ̀rọ̀. Bó tí wọ́n fojú wọn hàn nínú igbó. In school, and as well, I was the last person that was released in that bush. Okay. Because the handcuff that was on the both teachers, the teacher is not ordinary teacher, it's even my VP. It's my VP. So I'm the school counselor. So when the handcuff was, there was particularly they wanted to lose the handcuff when we want to hit. So the handcuff, the key now break. So when the key break, that man's hand was loose, so the handcuff was with me till the day they released us. So there was no key to lose the handcuff from my hand. That was the. Mo rò bóyá ká tó continue, mo bá ẹ̀yin yẹn wá ẹ̀ ń gbọ́. Nígbà tí wọ́n fẹ́ fi wọ́n sílẹ̀, handcuff tó wà lọ́wọ́ bọ̀bọ́ tó wà lọ́wọ́ tíṣà yìí, bàtà wọ́n fẹ́ tu wọ́n lọ́wọ́ ẹnìyẹn ń gbọ̀n because wọ́n mọ̀ pé wọ́n ti àwọn Nigeria police, Nigeria military, Nigeria government wọ́n ti kidnap àwọn family tiwọn náà. Wọ́n lọ́wọ́ ẹni tó fẹ́ ṣí handcuff yẹn ń gbọ̀n. Kí ni handcuff yẹn? Kí ni ẹ̀ wá kán? Ẹ ká máa gbọ́ nìṣó. The teacher is not ordinary teacher, it's even my VP. It's my VP. So I'm the school counselor. So when the handcuff was, there was particularly they wanted to lose the handcuff when we want to hit. So the handcuff, the key now break. So when the key break, that man's hand was loose, so the handcuff was with me till the day they released us. So there was no key to lose the handcuff from my hand. That was the way I was carrying the handcuff. So when they released us, everybody had gone. Okay. So they now said, I cannot carry this handcuff home. That they will look for a way to lose the handcuff. So one of them said, maybe they should cut off my hand. Ogunde, ṣé ẹ gbọ́? Ọlọ́mọ ẹ̀kọ́ rí takò wá. So the other side, no, they should not cut off my hand, though. That they should not worry that they will look for a way to handcuff me. So you now went to look for just small tiny rope. It was the tiny rope we used to lose the handcuff. Okay. So that was. Ṣé pé àwọn expert àwọn tó ṣiṣẹ́, àwọn tí wọ́n lè fi tiny rope, okùn tínrín tí wọ́n lè fi ṣí handcuff àbí handcuff ni, tó lè fi tiny rope uncuff in. Àwọn tó ṣiṣẹ́ yìí, àwọn eléyìí kì í ṣe kékeré o. But Nigerians keep on saying, wọ́n pọ́n stage yẹn, wọ́n náà gbé ẹlẹ́kan fi stage. I can continue. How I was also released. Okay. So my people had gone far. I don't know how where the route they took. I was just hearing their sound. So I was just running towards a direction. Their commander called me again. He pointed gun at me. He said, "Come." When he pointed gun at me, he said, "Come." I was afraid that only me in this bush. Is this how I'm going to die? That's so he told me to come back. The ISWAP commander, the terrorist commander. The one inside the bush, their commander inside the bush. I can say maybe their chief commander. Let me put it that way. Their chief commander. He called me because I should come. So where am I going? I said, I don't know where I thought this is the route my people passed. Now told me to come. So when I got to him, he told me that I should take this route. That this is the route he took. So I now run
through the direction he told me they took, so he followed me. So as I was running, I was looking at the back so that they won't shoot me. So we trekked from that place, like let me say, like 40 to 1 hour to where they provided motorcycle, bike okada that took us from that bush to near the nearest village. Okay, so when we got to, when it was for like let me say 1 hour 30 minutes to that village, they now stopped. They said they can't go further again. So that was where they stopped and they told us to move with our leg. Okay. So we moved for 1 hour 30 minutes with our leg, both the principal, the VP, the staff, the students, and the purpose. So we trekked for 1 hour 30 minutes before we get to where those things are going to rescue. Government sent to come and rescue us with. Ọmọ Yorùbá mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ̀ka lẹ́ka rẹ̀ ká sàn ẹ̀ka lẹ́ prayer àsìkò according to the time show you bàbá yín. Bí máa ṣe bó ṣe explain ni báwo lẹ ṣe rò pé ó ṣe ń feel nígbà tí wọ́n release gbogbo wọn tán ní kán máa lọ. Tó wá dé orí tiẹ̀ ló máa yẹ kó rí takò wá tí wọ́n fẹ́ tú handcuff ní ọwọ́ ẹ̀ tí wọ́n ní ẹni tó fẹ́ tú handcuff lọ́wọ́ ẹ̀ ara ẹ̀ ń gbọ̀n because wọ́n mọ̀ pé àwọn soldiers yẹn ti round àwọn up. Tí tó fẹ́ fi tú handcuff wá kán tí wọ́n wá ní handcuff yóò dẹ̀ lè gbé lọ o ẹ gé ọwọ́ ẹ̀. Àwọn ṣé ó máa ní nǹkan tó máa ṣẹlẹ̀ pé ẹyẹ ò ní tọ́fẹ́ yẹ pópò ń bọ̀ nígbà tí wọ́n release wọn pé ó yá wọ́n yẹn máa lọ àwọn tó kù ti ya dànù àwọn tó kù ti sá lọ òun nìkan ló ṣẹ́kù. Kódà I have a video where he was explaining wípé àwọn tíṣà méjèèjì tí wọ́n pa yẹn pé Mr. Oyedokun Michael wọ́n ní wọ́n bá fóònù ní àpò wọn lẹ́yìn tí ọ̀gá wọn ti sọ pé ọ̀gá àwọn iswap sọ pé àwọn àṣàrù pé no phone o everybody ẹ surrender fóònù yín wọ́n ní bẹ̀t fóònù wà ní àpò Mr. Michael jẹ́ kí wọ́n mú ọlọ́pàá pé wọ́n against òfin àwọn. Wọ́n ní wọ́n bá fóònù lápò òun tó bá yẹ pé fóònù yẹn wọ́n rí opportunity tó yẹ pé ló escape wọn nísìn. Àmà ní tíṣà yẹn is a brave man o Mr. Michael is a brave man tó ní kó surrender gbogbo fóònù báyìí bàbá yẹn ò surrender tiwọn àbí wọn sọ míì tiẹ̀ àbí wọ́n mú kan sẹ́yìn. Ó lọ má jẹ àjẹbí ó lọ má sọ ọgbọ́n di àgọ̀ mọ́ wa lọ́wọ́ má yẹ ká jẹ̀bi Ọlọ́run because má yẹ ká jẹ̀bi ikú má yẹ ká àgbákò ni. Mr. Sakios Olatunde à ń gbọ́ pé kidnapping yẹn pé wọ́n stage ẹ̀ ní pé irọ́ ni ẹ̀dá mi sẹ́ni bá àtàlẹ́ ìmọ̀tàmọ́lẹ̀ sí láàrin ìṣẹ́jú kan. Gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n stage ẹ̀ yẹn wọ́n mọ nǹkan tí wọ́n sọ ni pé kí wọ́n stage ẹ̀ ni ṣé wọ́n pààyàn méjì tí wọ́n pa ni pé kí wọ́n stage ẹ̀ ni àwọn nǹkan tá a go through níbẹ̀ yẹn ò dáadáa lóòótọ́ wọ́n sọ pé àwọn ọmọ wọ aṣọ àǹkárá pé wọ́n dáṣọ fún wọn ṣé wọn sí lọ́yọ̀ state ni àbí wọ́n pé tí wọ́n di wọn mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ti ní ká wọ́n wọ aṣọ ìbílẹ̀ lọ́jọ́ Friday aṣọ ìbílẹ̀ ní gbogbo primary school àwọn private school wọ́n ń wọ̀ ní Friday àwa tíṣà náà aṣọ ìbílẹ̀ láwọ̀ àwọn ọmọ secondary school wa aṣọ school ni wọ́n wọ̀ tó jọjọ Friday náà ń sìn wọ́n sọ pé aṣọ wọn nìtì àwọn tó wà níbi àwọn tó abduct wa àwọn náà máa ń bá wọn fọ aṣọ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan táwọn náà bá rí pàtí ń rùn ṣùgbọ́n àwa táwa jẹ́ tíṣà àwọn ìbá ṣe dọ̀tí ni wọ́n ń rùn bọ̀ bó ṣe rí lẹ́nu wa bí òkété tó ṣẹ̀ṣẹ̀ jáde lẹ́nu sà so gbogbo àwọn tó sọ báyẹn wọ́n stage ẹ̀ ni o they are all telling lies it was not staged it was real so please stop saying all those kind of news. God bless you sir. Àmọ́ ká tó bọ́ sọ́sì ìkù ká tó continue tẹ́ bá rántí pé mo sọ ọ̀rọ̀ kan fún yín ẹgbẹ́ kan tí ṣàyí sọ ó ní àwọn ọmọ yẹn wípé àwọn agbésùnmọ̀mí náà máa ń bá wọn fọ aṣọ wọn tó máa rí pé ó ti dọ̀tí. Yorùbá wuyẹ pàtẹ́wọ́ fún mi o mi kàn lọ sí school ni o mi kàn kàwé ni Ọlọ́run ní kí nǹkan díẹ̀díẹ̀ máa yé mi. Mo sọ fún yín pé àwọn ọmọdé wọn kì í ṣe normal kidnapping wọn ò rà àwọn ètò hostage ni. Mo sọ fún yín wípé àwọn tí wọ́n jí wọn gbé wọn ò ní fẹ́ kí wọ́n kú
àwọn méjì wọ́n lè pààyàn kọ́kà máa ń tiẹ̀ wọ́n lè tiẹ̀ wọ́n pẹ́ bí upstairs ní irú Amẹ́ríkà mi tó pé àwọn ọlọ́pàá ti káàkiri wọ́n lè tìyàn kan bọ́lá tòkè kọ́ máa ń kórí takò wá tí àti àwọn mọ̀ pé wọ́n bá fóònù ní àpò Mr. Michael ni wọ́n ní àwọn ni wọ́n ń bá wọn fọ aṣọ hostage ni wọ́n kódà tí kò bá ní asthma nínú wọn wọ́n máa release ẹ̀ àbí tí gìrì bá gbé kan àbí wárápá bá gbé nìkan nínú wọn wọn ò ní pa these people are not akàn béèrè fún owó nǹkan tí wọ́n ń béèrè fún ni pé ẹ fi olórí àwọn tó wà lọ́dọ̀ yìí sílẹ̀ ẹ fi olórí wọn sílẹ̀ ẹ wá fi olórí wa sílẹ̀ àwọn náà kó àwọn ọmọ yín kalẹ̀ nǹkan tí wọ́n béèrè fún nìyẹn tọ́kọ́ wọn bèèrè pé àti kó wọn o ẹ lọ bí ti ilẹ̀ Haúsá ẹ lọ mú 5 million wá ẹ lọ mú 500 million wá a máa ní pé àwọn ajínigbé bẹ̀tẹ̀ àwọn eléyìí agbésùnmọ̀mí original ni wọ́n fẹ́ ṣe trade by barter ni àníjọba Nàìjíríà refuse láti negotiate pẹ̀lú wọn ẹgbẹ́ nǹkan tí tíṣà yẹn sọ pé ìgbà tó ń tú cuff ní ọwọ́ òun yẹn handcuff ó ní ọwọ́ ẹni tó ń tu yẹn olówó ẹ̀ ń gbọ̀n because àwọn mọ̀ pé ọwọ́ pálábá ti ségi and people are saying one stage here one stage I don't know Nigerians are something else. tó lè jogun ayé mi lọ Ọlọ́run tó lè jogun ayé mi lọ ìwọ ni mo kò sí Ọlọ́run tó lè jogun ayé mi lọ Ọlọ́run tó lè jogun ayé mi lọ ìwọ ni mo fògo fún Ọlọ́run tó lè ọgbọ́n mi kọ́ agbára mi mà kọ́ ọgbọ́n mi kọ́ agbára mi mà kọ́ ọgbọ́n mi kọ́ agbára mi mà kọ́ ìwà láàyè mi agbára Jésù ni. ajá mi rè lé ẹkùn ó mẹ́ràn wálé àgùntàn mi rè lé ìkòkò ẹran pẹ̀ràn jẹ bàbá ìwọ ni agbára mi mà kọ́. orúkọ mi ni Councillor Ọlátúndé Fidio Zaccheaus. Mo jẹ́ school councillor Jesus Christ ni o. àwọn ISWAP kan wá láti wá kó àwọn ọmọ ní May 15, 2026. so èmi ni school councillor school yìí àwọn community high school Àwòrò Ẹ̀ṣẹ̀lẹ̀ ní Oríire ní Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ state. so mo ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún oore ọ̀fẹ́ àti àǹfààní tó fi fún mi tá a fi lọ láyọ̀ tí mo fi lọ láyọ̀ tí mo fi bọ̀ láyọ̀ tí mo sì délé láyọ̀ tí mo bá àwọn ẹbí àti ará ní ayọ̀ àti àlàáfíà. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àgbáyé fún àdúrà àti àǹfààní tí wọ́n ní tí wọ́n ń lò lórí ayé wa bí wọ́n ṣe ń bá ìjọba sọ̀rọ̀ báwọn tó yẹ kí wọ́n bá sọ̀rọ̀ bí wọ́n ṣe ń bá wọn sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ wọn. bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè President Bola Ahmed Tinubu fún ipa tí wọ́n kó. bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ ẹnjìnìà Ṣèyí Mákindé fún ipa tí wọ́n kó lórí ayé wa nígbà tí a wà níbẹ̀. lórí tá a máa ń sọ̀rọ̀ nípa òkùnkùn mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ òkùnkùn ní ìgbà táwa níbẹ̀ àgbọ̀ nǹkan kan àmọ́ nǹkan kan àmọ́ bí táwa bóyá yìí la wà ní bóyá àti kú ni àmọ́ nǹkan kan bóyá Nàìjíríà la wà bóyá bòmí la wà àmọ́ nǹkan kan. helicopter lásán tó ń wá ló jẹ́ ká mọ̀ wípé a sì wà láàyè ọpẹ́ ni fún Ọlọ́run. bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba bẹ̀rẹ̀ látòrí ọba Gandhi kábíyèsí àwọn bàbá mi méjì yàyà mẹ́fà bàbá gidi ni wọ́n bàbá rere ni wọ́n orí nǹkan tí wọ́n ṣe àti àwọn lọ́balọ́ba tí wọ́n jọ kọ́wọ́ rìn. ẹ jọ máa béèrè question kan mo ti hàn ní fóònù tó wà tó bá fẹ́ pè wọlé mi rò bí gbogbo wa gbọ́ wípé máa yẹn sọ pé àwọn ò mọbi táwọn wà bóyá ayé ni bóyá ọ̀run bóyá Nàìjíríà ni bóyá ìlú mi aside fún kinní kan tó ń fò kí ni wọ́n sọ pé máa ń fò táwọn fi mọ̀ pé àwọn ṣì wà ní Nàìjíríà kí ni wọ́n sọ wípé ó máa ń kọjá ní every kí ni wọ́n sọ pé máa ń kọjá ní every time ẹ jọ̀ọ́ mo fẹ́ wò bóyá àwọn èèyàn wà pẹ̀lú mi
kí ni wọ́n sọ wípé ó máa ń kọjá ní every time níbi tí wọ́n jí wọn gbé sí. Mo fẹ́ mọ̀ bóyá àwọn èèyàn ò tí ì sùn, mo fẹ́ mọ̀ bóyá àwọn èèyàn wọ́n ń tẹ̀lé show yìí àbí mo kàn ń ṣe show àwọn èèyàn ò listen sí. Wọ́n ní kinní kan máa ń kọjá, à ń bọ̀ lórí ẹ̀, n tó máa ń kọjá yẹn ẹnìkan ní drone, prince drone kọ́, ẹ máa lọ tún show yìí gbọ́ láti ilẹ̀. Ẹ tó bá mọ̀ ẹ máa bá mi kọ sí comment section ká sáré gbọ́ fídíò yìí. Lẹ́yìn fídíò yìí káwọn ẹ wá pè wọlé. Let's listen to this guy. Bello Azan. Kí lorúkọ ẹ̀ lẹ́ẹ̀kan sí? Bello Azan. Òkè ṣó lè ṣàlàyé fún wa àwọn nǹkan tí ojú ẹ̀ rí nígbà tẹ́ wà nínú ogun yìí. Ìgbà tá a wà ń bẹ̀, ẹ̀rù ń bà mí pé àwọn ìyá mi wà nílé, èmi nìkan mo wà ń bẹ̀. Kò sẹ́ni tó máa gbà mí lẹ̀, ẹ̀rù ń bà mí. Ọjọ́ tán wá gbé yín gangan, níbo ni wọ́n wà nígbà yẹn? Kí ló ń ṣe lọ́wọ́ ní school nígbà tí ṣó lè ṣàlàyé fún wa bọ́n ṣe wọlé? Mi ò mọ bọ́n ṣe wọlé o. Àmọ́ à ń ṣe test lọ ní school jọ yìí. Wọ́n fi dé. So kí ni wọ́n sọ fún yín, kí ni wọ́n sọ sí yín tẹ́ fi tẹ̀lé wọn, àbí kí lẹ rí gangan tó ṣẹlẹ̀ tẹ́ fi tẹ̀lé wọn? Ìbọn tán kó dání jọ yìí, sáyìn yìí. So nígbà tí gbogbo ló jẹ́ ká tẹ̀lé wọn jọ, nígbà tán kó bọ̀ dání sáláhùn ní wọn ló jẹ́ ká tẹ̀lé wọn. Tẹ́ wá ń lọ, kí ló ṣẹlẹ̀ gangan níbo ṣó mọ àwọn ibi tán mú yín gbà? Rárá mi mọ̀. Bí wákàtí bíi mélòó lẹ fi rìn? Àbọ̀jọ́ mélòó? Ọjọ́ kan náà la fi rìn. Pẹ̀lú wákàtí mélòó? Nǹkan bí aago méje adébi tá à ń lọ bí. Láti di àárọ̀ tó ti gbé yín. Kò látìgbà tẹ́ ti débi tẹ́ lọ yẹn, ẹ kúrò ń bẹ̀? A kúrò ń bẹ̀. A máa ń lọ káàkiri. Kínú báwo lẹ ṣe wá ń jẹun? Kí ló ń fún yín? Wọ́n fún wa ní ráìsì. Sísí àwọn ni wọ́n máa sí. Ṣóbìnrin wà láàrin wọn ni? Kò sí. Àwọn ọkùnrin yẹn náà ló máa ń ṣe ráìsì. Bẹ́ẹ̀. Sẹ́yìn máa ń bá wọn ṣiṣẹ́ kankan? Rárá o. Lẹ́yìn àwọn obìnrin wa ni wọ́n ní kí wọ́n máa dáná fún wa. Nígbà tó sì yà díẹ̀, wọ́n gbà lọ́wọ́ wọn, wọ́n ń ṣe fúnra wọn. Ṣé wọ́n fìyà jẹ anybody ní yín ṣá? Wọ́n fìyà jẹ wá lẹ́yìn àwọn tíṣà ṣùgbọ́n tí wọ́n ń ná lásán. Ṣé wọ́n gbà yín láyè láti máa ṣe nǹkan tó wù yín bẹ̀? Rárá o. Lọ́jọ́ tí wọ́n pa Mr. Michael, ojú ẹ̀ rí bó ṣe pa wọ́n? Rárá o, ojú mi ò rí o. Ibo ló gbé wọn lọ tán ti lọ pa wọ́n? Wọ́n mú wọn lọ sí kóòtù. Wọ́n mú wọn kúrò láàrin yín? Bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n wá dé wọ́n sọ fún yín pé ìgbà tí wọ́n padà tẹ́ ẹ̀ rí Mr. Michael ẹ̀ wò pé kí ló ṣẹlẹ̀? Ìgbà táwa ti agbó ariwo wọn. Ibẹ̀ la mọ̀. Ìgbà tán sì dé wọn mú wọn padà. Díkì ńkọ́? Bá ṣe ṣe fún wọn náà. Ṣó o lè rántí irú àwọn èdè tí wọ́n sọ? Ṣé máa ń sọ òyìnbó sí àbáwúsá àbí ẹ̀gbọ́n àwọn nǹkan tó máa ń sọ? Wọ́n máa ń sọ òyìnbó. Wọ́n dẹ̀ máa sọ Haúsá. Wọ́n máa sọ Fúlàní. Wọ́n sọ Fúlàní. Ṣójú pa yín, ṣóòrùn pa yín. Tí wọ́n nínú ilé kan tó máa ń pè Tójú bá ti ń lọ, wọ́n máa dùn àrábò wọ́n máa dùn àrábò lẹ̀. Wọ́n á dọ̀rọ̀ abò yín mọ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ọ̀run kọ́. Tóòrùn bá ràn ìgbà tó jẹ́ pábẹ́ igi ni. Ètí bá rán sì ń wá tó jóye rẹ̀. Ibẹ̀ náà ni wọ́n pa wọ́n. Okay, and notice pé nígbà tí wọ́n fi yín sílẹ̀, aṣọ tẹ́ ẹ wọ̀ kò dọ̀tí tẹ́lẹ̀. Ṣé bí uniform náà fi kó yín gbà tán kó yín? Bẹ́ẹ̀ni, uniform yẹn náà làwọn pa. Mo bọ̀ nígbà tá a rí fọ́tò ọ̀tọ̀ làwọn aṣọ tẹ́ ẹ wọ̀, ta ló fún yín láṣọ tẹ́ ẹ change? Ta change. Bá nígbà ìgbà tá a dé Ìbàdàn yẹn ni. Nígbà tẹ́ sọ àlọ́ Ògbómọ̀ṣọ́ kẹ́ tó lọ. Ará wọn. Ìbàdàn lálọ́ sí ti gbà tá wọ́n fi wálé. Òkè ìgbà iná ṣọ̀wá fún yín láṣọ náà. Bẹ́ẹ̀ni. Pẹ̀lẹ́. Báwo ló ṣe rí? Kò látìgbà tó ti dé, ṣé ẹ̀rù máa bà ẹ́? Ẹ̀rù bà mí.
ọmọ líle ni ẹ o. Tó ti padà sí school. A ṣẹ̀ṣẹ̀ dé lánàá náà ni. Okay. So ìgbà wo ló fẹ́ padà sí school? Má parọ́. Ṣó wù ẹ́ kó tún padà sí school láàrin agbègbè yìí? Tọ́lọ́run bá kọ. Màá padà sí school àmọ́ tọ́lọ́run bá kọ. Màá padà lágbègbè. Ọmọ ọdún mélòó ni ẹ? 15 years. Báwo ló ṣe rí lára ẹ nígbà tó rí dáàdì àti mọ́mì pẹ̀lú àwọn àbúrò rẹ̀? Inú mi dùn. Ṣé o lè sọ fún wa àwọn tí wọ́n mú yẹn wọ́n tó bí mélòó? Mi ò mọ iye wọn àmọ́ wọ́n pọ̀. Yàtọ̀ sáwọn tó wá gbé yẹn ṣé ẹ tún pàdé àwọn míì nínú bẹ̀ àbá àwọn yẹn náà ni? Àwọn yẹn náà. Ok. O ṣe pẹ̀lẹ́ kí lórúkọ ẹlẹ́kan sí? Bílò àzá. Ọlọ́run á máa fi fẹ́ aṣọ pẹ̀lẹ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin tẹ́ bá ń wo show yẹn bá wa kọ sí comment section pé kí ìjọba kí wọ́n rántí ẹni sùsà kí wọ́n rántí àwọn tí wọ́n pa ọkọ wọn ẹ bá wa help wọn ẹ jọ̀ọ́ ẹ káre sà. Ẹ kújọ mẹ́ta ẹ kú iṣẹ́ takuntakun helicopter ni o. Helicopter okay ẹ ṣeun àwọn ẹgbẹ́ tí wọ́n máa ń kọ́ helicopter. Helicopter ni. Ok ẹ ṣeun gan bàbá wa. Helicopter ló dákọ̀ ẹ ti kú iṣẹ́ náà. Ẹ ṣeun sà. Àwọn alálẹ̀ wọ́n á san yín lẹ́san re. Àṣẹ àṣẹ. Ó ti pẹ́ tí èmi gan ti dá sí ètò bẹ́ẹ̀ àwọn kìnìyàn ni wọ́n kúrò sí YouTube wọ́n ẹ̀sẹ̀ tó download omi ni tó fà nìyẹn tẹ́ tó gbèrò mi. Ok ẹ ṣe gan ni ẹ kú ètò ẹ máa fẹ́ tó lọ. À ń bá bọ̀ ẹ ṣeun sà. Bàbá ẹ má bínú pé mo sáré pọ̀ sí i. Àwọn èèyàn wa ojú àwọn èèyàn rówó orí ọmọ orí àìkú baálé ọ̀rọ̀ ṣe rí Nigeria government wọ́n ń ṣe nǹkan tó yẹ pé ó kù díẹ̀ àbókù púpọ̀ káàtó. Àwọn ọmọ yìí to me o mi ìmọ̀ yín tẹ́ ń wò mí o to me lọ́wọ́ yìí àwọn ọmọ yìí ó yẹ kó sì wà ní abẹ́ ìjọba bí mo ṣe fẹ́ pùtì ẹ̀ nìyẹn o àwọn ọmọ ó yẹ kí wọ́n sì wà ní abẹ́ ìjọba fún ìtọ́jú tó péye kí ìjọba sì máa tọ́jú àwọn ọmọ yìí ṣé rí gbogbo àwọn nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn yìí tó ní ẹ̀rí olè bẹ mí o mo fọlọ́n bá búra ó ṣe àwàdà ni yóò tó bàbá yìí máa tọ̀ ọ́ lé ó di ọjọ́ kan ní èní tá a jí báyìí tó máa ní kí ló ṣe ó tọ̀ ọ́ lé ó di ọjọ́ kan lénìí kò tí ì rí dáadáa sísítẹ̀mù yẹn ò tí ì clear sí lójú dáadáa ẹ̀yin olórí wa how do we stop this ṣé how do we ni àbí how do àwọn olórí wa báwo ti máa stop kíní tó ń ṣẹlẹ̀ yìí because ó need láti stop àwọn owó tí wọ́n kó ní Nàìjíríà nígbà kan màá play ẹ̀ fún yín bí Nàìjíríà ṣe yá àjọ àgbáyé lówó I will play it for you. Nàìjíríà ṣe mọ̀ wípé Nàìjíríà yá àjọ àgbá ẹlòmíì kan tó bá tiẹ̀ gbọ́gbọ́n lè sunkún but I will still play it for you. Nàìjíríà yá àjọ àgbáyé ní owó ní 70s. Àwọn owó tí Nàìjíríà yọ àjọ àgbáyé nígbà yẹn kí ni Nàìjíríà ń tà? Ṣé àwọn resources tí wọ́n rí nísìn sótò yìí tí wọ́n rí nígbà tí wọ́n ń yá àrùn kí lórúkọ ẹ̀ àjọ àgbáyé lówó then kí wọ́n ló fa problem tí Nàìjíríà wá fi di onígbèsè I just want to know ẹ dákun tó rẹlẹ tó wà lórí TikTok mo ń wá fídíò kan tí mo fẹ́ play ni o mo kàn fẹ́ káwọn ẹ bá mi dá sí ni o ìgbà tí Nàìjíríà ń yá àjọ àgbáyé lówó kí ni wọ́n ń tà. Abdulrahman Abdulrasaki Kwara. Kí ló dé kí la ṣe fún yín kí ló dé tani kí Sunday Igboho mọ wà mọ ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹ dákun ẹ jẹ́ kí Sunday Igboho. Kwara àwọn ìró ẹkùn wọ́n ní wọ́n ti bọ́ta àwọn ará Kwara ń pariwo pé ẹjọ́ ẹgbà wọn pípa yìí pọ̀jù ní Kwara wọ́n wá bọ́ta wọ́n ní kó má wọn polówó Sunday Adéyẹmọ Ìgbòho ṣá kó máa bọ̀ ní Kwara wọ́n ní gọ́vnà Kwara ní wípé kí Sunday Igboho má wá sí Kwara
ẹ jẹ́ ká play o kí tó lọ síbi owó tí wọ́n yá. Asaki kí ló dé kí la ṣe fún yín kí ló dé tẹni kí Sunday Igboho mọ̀ wá mọ́ abramoni abrasaki kí ló dé kí la ṣe fún yín kí ló dé tẹni kí Sunday Igboho mọ̀ wá mọ́ ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹ dákun ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹjọ́ wa ṣe ń tagbára rẹ̀ bá ká fún wa á ṣàlàyé fún kò ní mú ẹni tí ò yẹ kó mú kò ní pẹ́ ẹni tí ò yẹ kó pa á ṣàlàyé fún ipe Fúlàní pọ̀ ń Kwara àwọn Fúlàní tó sì ti tó hàn lémọ̀ náà wà ń bẹ́ẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ wọn wà àwa tá a kọ́lé dẹni tí ń gbélé ńlé ó dẹni tí ń rẹ́ǹtì ilé kí ẹni tí ń gbé yàrá méjì dẹni táwọn ń gbé yàrá táwọn bíi mẹ́jọ ń gbénu yàrá kan gbogbo èèyàn kọ́ ló lè lọlé gbogbo ìlú ló ti dáwóró tán ẹ dákun torí Ọlọ́run kí ló dé tẹni kí Sunday Igboho wọn tún wá mọ́ ẹ dákun kò ní ìdíkà ìnáwó fún wa wá gbóná náà dáwó jọ gbogbo gbóná ẹ dìde ìlú ẹnì kọ̀ọ̀kan wá ti bàjẹ́ tán kí náà ṣe ẹ dákun ẹ wo tọ́lọ́mọ wa la ẹ wo tàwa tá a jókòó ẹ dákun ẹ wo tàwa tá a jókòó àtijọ́ ní tán ni tí ń bọ̀ nínú mi ti dùn kó sì bá àwọn forest guard bí àwọn vigilante ọdẹ kó bá wọn ṣiṣẹ́ pọ̀ àwọn yìí wọ́n lè control rẹ̀. ẹ̀yin tó mọ obìnrin tó ń sọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ bá mọ obìnrin tó ń sọ̀rọ̀ yìí opó lòun náà o ara àwọn olórí àwọn ọlọ́dẹ ní Kwara State ní ọkọ ẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n pa ní Kwara State nínú àwọn ọdẹ 16 tí wọ́n pa obìnrin yìí ló ń sunkún nígbà tí wọ́n pa àwọn ọdẹ lókè ọdẹ tó ṣòfídíò ọkọ ẹ̀ wípé ọkọ òun ní àbúrò ọkọ òun ní wọ́n pa ọkọ ẹ̀ wọ́n pa àbúrò ọkọ ẹ̀ wọ́n pa ọ̀rẹ́ ọkọ ẹ̀ wọ́n lẹ́bíbọ̀dì ti sá kúrò nílé ẹjọ́ kí lẹ lérò pé gómìnà tiwa gómìnà Abdulrasaki Abdulramonu kí lẹ lérò pé ó mú gómìnà Kwara State tó fi ń sọ wípé láì ìwé ẹkùn gbọ́dọ̀ wá sí Kwara State ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa dá sí i. ẹ kú dédé àsìkò yìí bàbá mi. kálẹ̀ máa yá wa Yorùbá òní. ẹ ṣeun à ń gbọ́ yẹ káàbọ̀ sà. ẹ kú ètò náà. àjọ ń ṣe Ọlọ́run yóò máa bá yín gbé máa. àṣẹ. agbára Ọlọ́run fẹẹ bí dára yín. àṣẹ. kò ní bàjẹ́ fún yín o ẹni sì rìn o. àṣẹ. agbára Ọlọ́run àṣẹ. ẹni pàdé tí ó jẹ yín. àṣẹ. mo tí ó jẹ yín ò ní pàdé yín. agbára Ọlọ́run fẹẹ bí dára yín àti ó gbà wá ìran ojúlówó ọmọ ọkọ Yorùbá náà. ẹrẹ mọ. aláàkọ́ ọ̀rọ̀ mi ni wípé kí n tún ṣàdúrà fún bàbá àti Sunday Igboho pé ààbò Ọlọ́run yóò máa bá wọn gbélé ẹ̀kan sí i ẹbí tara wọn agbára Ọlọ́run gbogbo ibikíbi tí wọ́n bá rìn sí ààbò Ọlọ́run yóò máa bá wọn gbé yóò máa wà pẹ̀lú wọn lágbára Ọlọ́run wọn ò ní pàdé oúnjẹ òjẹ wọn oúnjẹ òjẹ wọn ò ní pàdé wọn lágbára Ọlọ́run. ẹ ṣé o kò ní gift o àṣẹ. gbogbo àwọn ọ̀tá wọn á parẹ́ máyé láàánú lágbára Ọlọ́run láìpẹ́ láìjìnà yìí lágbára Ọlọ́run ọ̀tá lé ní ọ̀tá òde ni àwọn tí jẹ́ ń kó mọ́ra kiri ni bọ́tà bá wà láàrin wọn Ọlọ́run bọ̀ nìkan lọ́jọ́ ni yóò pa wọ́n rẹ́ pẹ̀lú ògo Ọlọ́run tọmọtọmọ wọn. tó aláàkọ́ ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ ni wípé ṣe rí ibi tí ọ̀rọ̀ dé yìí màmá mi Yorùbá wuyì àfi kí Ọlọ́run kó ṣàánú àwa ìran Yorùbá ni o. nítorí wípé gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ kí bàbá Bola Ahmed Tinubu kí wọ́n dákun kí wọ́n jẹ́wọ́ pé lóòótọ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá làwọn kí wọ́n dákun gbogbo Yorùbá gidi iná ni a fi títóbi Ọlọ́run ọba iná a fi títóbi Ọlọ́run ọba a fi bẹ̀ wọ́n kí wọ́n dákun kí gbogbo àwọn tí wọ́n bá súnmọ́ wọn náà látòrí àwọn ọmọ wọn á bẹ àwọn ọmọ wọn náà kí wọ́n dákun a fi agbára gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá a fi bẹ̀ wọ́n a fi ẹ̀mí wọn tí wọ́n fi ń mí a fi bẹ̀ wọ́n àwọn ìran Yorùbá fi bẹ̀ wọ́n kí wọ́n dákun kí wọ́n tètè bá wa gbọ́ ọ̀nà àbáyọ
ní ilẹ̀ Yorùbá ní kíákíá kí wọ́n dákun kí wọ́n jọ ní abẹ̀ wọ́n nítorí wípé orí ìlú tí wọ́n ń pè ní orílẹ̀-èdè tírú kan báyìí bá ti ń ṣẹlẹ̀ kò sí bí lọ síwájú ṣe fẹ́ wà níbẹ̀ láyéláyé kò sí orílẹ̀-èdè tó yẹ kéèyàn máa gbọ́ wípé àjògì wá ṣe bí ọmọ onílé lérí àwọn tí wọ́n ní tó ṣe páwọn ni wọ́n ní ilé wọn ọ̀nà wo